kú dédé àkókò ìgbogbo ibi tẹ́tí ti láǹfààní láti máa wò mí. Oyinládùn ní orúkọ mi. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé nínú èdè Gẹ̀ẹ́sì bí a ti ní Ws and H bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà la ní nínú èdè Yorùbá. Ó yá ẹ jẹ́ kí a jọ gbé yẹ̀ wò. Kí ni what? Ìgbà wo? When? Ibo? Where? Ta ni? Who? Ẹni tí? Whom? Títa ni? Whose? Èwo? Which? Wọ́n sọ wípé èéṣe tàbí kí ló dé? Why? Èyí tí ó jẹ́ H tí ó dá dúró nínú èdè Yorùbá, òun náà ni wọ́n pè ní báwo. Ṣé ẹ rí pé a ní Ws and H ó wà nínú èdè Yorùbá bí ó ti wà nínú èdè Gẹ̀ẹ́sì. Ẹ ṣeun.